Ondo jẹ́ ìlú kan yóò jẹ́ pé fi àti gbajúmọ̀ náà ti kéke èdè ń ṣe ẹ̀bí wa ohun tó fi ìbá ti wá àdá ti ṣàn wá tẹ́ntẹ́n àwọn kan ẹ̀ Ondo ní agídí ó ní agídí ṣe ẹ̀bí wa ẹ̀jẹ̀ náà bẹ́ pẹ́gun láì bùpẹ̀ tá ń tọ́ lọ́run ó ṣẹlẹ̀ fi ọba Olúàṣọ ó ní aya yóyéye ó wá fẹ́ obìnrin kan obìnrin náà ó wá sẹ́gbà ó dàbí ẹ̀bẹ̀kún lùsì ó kọ obìnrin náà jẹ́ ó ti sàkém díẹ̀ ṣùgbọ́n bí ìṣe obìnrin ó ṣe sẹ́gbà ní ayé àtijọ́ ẹ bí méjì ọ̀nà bá ti bí méjì ní ayé àtijọ́ àti kà sí ọmọ èṣì ọmọ ó tán ó wá tẹ̀mọ́lẹ̀ ó wá bí méjì ló bá dé ayé bá ti bí méjì náà àtijọ́ tètè lu ọ̀kan pa nínẹ̀ dàmà ló gbé ọ̀kan àwọn ayé dábàá máa fi méjì wo bí à ń lù méjèèjì pa àti máa fi èṣù ọmọ èyí sọ́nà ẹbí méjì ọba yìí wá bí aya yìí wọn ṣẹ̀fẹ́ ló sẹ́ngbó ayé ló dàbí ìṣẹ̀bẹ̀kún lùsẹ̀ yìí ó wá bí méjì ó wá tètè ní òun kànjọ́ ó wá rán ẹrú ẹ̀kì dáa kó àwọn ọmọ náà dáa kó lọ sí Ìbàrìbá nígbà wá kó àwọn ọmọ náà lọ sí Ìbàrìbá ó mú ìlẹ̀kẹ̀ lówó yíyébíyé ó mú ọgbà pọ́n owó ló jẹ́ pé fi ń wá dá àwọn ọmọ ọba mà ìlẹ̀kẹ̀ ó gbúdọ̀ rí ọwọ́ ọ̀tún wọn ó wá sí ọwọ́ ọ̀tún wọn ó wá mú iyàn lówó yìí ó jẹ́ pé fi èsì ọ̀nà olèrà fẹ́ ó wá sí ọ̀hún àméjèèjì nígbà wá kó wọn fún Ìbàrìbá àyà wọn wá já ọmọọba adéyà méjèèjì máa ń ṣe ṣẹ́gun àjọ bàbá ní ìjọyé wọn ó tán ẹ̀wọ̀n ìwà kàtọ́jú wọn níbi ọba Olúàṣọ wa kú Olúgbógi ó wá gun oróyè àwọn abẹ̀ sí rẹ́ àwọn ọmọ wọn jẹ ẹrú ẹ̀ ó tó kó wọn padà sọ̀yọ́ ṣùgbọ́n ọba Olúgbógi èfẹ́ náà dúró lórí àyà ẹja ó kó wọn ó dáa ó wá kó ẹrú ó tó kó ẹrú kò wọ́n dídá ká lọ sí Ifẹ̀ àwa wá sí Ifẹ̀ àyà Ọọ̀ni nígbà ẹni ìjà fi ní ti rí ìṣe ọmọ bí ṣì yí rí ó tán ó ṣàtọ́jú wọn díẹ̀ ó tó kó ẹrú kò wọ́n wá pé ìjà ẹ pé ẹrú náà ó fi ló ká lọ sí ibi àìlà ti rí Ifẹ̀ dáìlà rí Ìjẹ̀bú dáìlà wá rí Bìní náà la tẹ̀dó síbẹ̀ àwọn ìwà wa à ń wá fún ẹ.